Ẹ kú dédé wòyí, a kú iṣẹ́, a kú kó lè dá lágbára Ọlọ́run ọba, ìyanu yóò ṣẹlẹ̀ láyé gbogbo wa, àmín. Ìròyìn fẹ́lifẹ́li olóòtú sójú amóhùnmáwòrán yìí láti ìkànnì ayélujára Fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ kejìdínlógún nínú oṣù kẹrin ọdún 2023. Fún mi, Adénúgà ni oníròyìn. Síwájú ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn wa fún tòní. Ńṣe ni gómìnà ìpínlẹ̀ Kogi Jawe Bello lu ọwọ́ agbára àbúrò rẹ̀ lé wa lórí láti di gómìnà ní gẹ́rẹ́ tóun bá kúrò lórí ipò. Smart ADEYEMI òun ló wí bẹ́ẹ̀. Bí Dino MELAYE ṣe jáwé olúborí láti díje du ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kogi, ó léwu púpọ̀. Ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì gómìnà rí tóun náà díje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú ètò abẹ́lé tó wáyé ní òpin ọ̀sẹ̀ tó kọjá ọ̀hún ló sọ̀rọ̀ jáde. Ìránṣẹ́ Ọlọ́run kan rèé ní ìpínlẹ̀ Èkó eléyìí tó ti rí ẹ̀wọ̀n he látàrí wípé ó fi tìpátìkùkù ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn obìnrin méjì tó jẹ́ pásítọ̀ lábẹ́ ìránṣẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti fọwọ́ òfin mú arábìnrin kan èyí tó ta ọmọ bíbí inú rẹ̀ obìnrin ọmọ ọdún kan àbọ̀ ní 600,000 naira sí ìpínlẹ̀ Èkó láti ìpínlẹ̀ Ògùn. Àwọn afurasí rèé eléyìí tí wọ́n ní ó ṣeéṣe kí wọ́n lọ́wọ́ bí wọ́n ṣe na Tọ́pẹ́ Ọlọ́runfẹ́mi dẹ́rẹ́bà eléyìí tí ó fi ọkọ̀ níjàmbá ní ìpínlẹ̀ Ondo lọ́jọ́ Easter Monday pa. Lára àwọn èèyàn tó ná tí ẹni ọ̀hún fi kú wọ́n ti mú 6 nínú wọn ní ìpínlẹ̀ Ondo. Lábala ìròyìn amúlùdùn, gbajúgbajà òṣèré orí ìtàgé tí ń ṣeré ìbò Stephen Mona Lisa ní òun pẹ̀lú ọkọ àfẹ́sọ́nà tó jọ̀rọ̀ ọkùnrin òun wọ́n ti ní àjọṣepọ̀ rí fún ìgbà 27 ní ọjọ́ kan ṣoṣo. Lákòótán, ọkùnrin tí ń ṣe bí obìnrin akọ tí ń ṣe bí abo Òkúnẹ̀yẹ Idris tí gbogbo èèyàn mọ̀ sí Bobby Risky ló ní òun lè fẹ́ gbájú rẹ̀, bẹ́ẹ̀ sì ni òun lè fẹ́ ọ̀bọ mọ́ńkì lágídò níwọ̀n ìgbà tí owó bá ti bẹ̀ jáde fún òun. Ìròyìn tẹ́lẹ̀ àǹfààní àti jẹ́rìí tá a bá lọ tí a bá padà dé, ẹ kú kalẹ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Fẹ́lifẹ́li rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀kan nínú àwọn ọmọ oyè 4 eléyìí tó díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kogi nínú ètò ìbò abẹ́lé èyí tó wáyé ní òpin ọ̀sẹ̀ tó kọjá amòfin Smart ADEYEMI ló ti sọ di mímọ̀ wípé ńṣe ni gómìnà Jawe Bello gómìnà tó bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ ọ̀hún lo ọwọ́ agbára láti mú ọ̀kan nínú àwọn ẹbí rẹ̀ láti lò ó lé wọn lórí wípé kó máa bọ̀ láti wá di gómìnà, èyí tó sọ wípé òun gan ló kójú òṣùwọ̀n tó jáwé olúborí nínú ètò ìbò abẹ́lé èyí tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní òpin ọ̀sẹ̀ tó kọjá. Smart ADEYEMI tó sọ̀rọ̀ yìí lórí amóhùnmáwòrán kan lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu ṣe lálàyé wípé ẹ̀kọ́ ti fojú mímu hàn wípé lótìtọ́ àti lódodo àbúrò àti ẹbí Jawe Bello ní òdòdó ló jẹ́ tó sì jẹ́ pé Bello ó lọ́wọ́ agbára ipò gómìnà tó wà lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Kogi láti mú òdòdó tí ṣe ẹbí rẹ̀ wípé kó máa bọ̀ láti wájídé du ipò gómìnà nínú ètò ìbò tàwọn gómìnà èyí tí ó wáyé ní ọjọ́ 11 oṣù 11 ọdún tá a wà yìí. Ó ní oníkálukú ló mọ̀ wípé bí ètò ìbò abẹ́lé bó ti lọ ní ìpínlẹ̀ Kogi kò lọ bí wọ́n ti fẹ́ àti wípé kódà àwọn lè sọ wípé ètò ìbò ọ̀hún kò wáyé rárá ṣùgbọ́n ń ṣe ni Bello lọ́wọ́ agbára ipò tó wà lọ́wọ́ báyìí láti mú ẹbí rẹ̀ sílẹ̀, èyí tí wọ́n ń pè ní òdòdó wípé òun ló jáwé olúborí nínú ètò ìbò tàwọn gómìnà tàbẹ́lé tẹgbẹ́ òṣèlú APC èyí tó wáyé ní ìpínlẹ̀ náà. Igbakeji Gomina Tele rí ní ìpínlẹ̀ Kogi
Yomi Awoniyi tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ oyè tó díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò abẹ́lé ọ̀hún tó wáyé ní òpin ọ̀sẹ̀ tó kọjá ti sọ wípé bí ètò ìbò abẹ́lé tẹgbẹ́ òṣèlú PDP bó ṣe lọ sí ní ìpínlẹ̀ Kogi kò lọ bí wọ́n ti kọ̀wé rẹ̀ rárá Ìgbákejì gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún Awoniyi tó ṣe àpèjúwe bí Dino MELAYE bó ṣe jáwé olúborí nínú ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó wáyé lọ́jọ́ àìkú ọ̀sẹ̀ tá a wà yìí fi hàn wípé ewu ń bẹ lóko lóńgẹ́ àti wípé lóńgẹ́ ti ká lára rẹ̀ ewu ni ó ní jíjáwé olúborí Dino MELAYE láti díje dupò gómìnà ní ìpínlẹ̀ Kogi ó ní yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ àkóbá fún ìlọsíwájú ìpínlẹ̀ Kogi àti ẹgbẹ́ òṣèlú PDP lápapọ̀ ní ìpínlẹ̀ náà. Awoniyi tó ṣe àpèjúwe ó ní gbogbo wa láti mọ̀ wípé MELAYE jẹ́ ọ̀kan nínú àwọn tó jẹ́ amòfin èyí tó jẹ́ pé ọ̀nkú kì í gbọ́ kì í gbà ní tó sì ní agídí tinú mi ni máa ṣe àti wípé bí ètò ìbò abẹ́lé ọ̀hún ti lọ ó ló fi hàn gbangba wípé ó ti ní kọlóńkọ́họ àwọn àgbà ẹgbẹ́ kan tí wọ́n jẹ́ oníjẹgúdújẹrá tí wọ́n ń bẹ nídìí ìwà àbàjẹ́ eléyìí tó jẹ́ pé wọ́n ti gba àbẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ MELAYE wípé yóò jáwé olúborí ó ní báyìí òun ti fọwọ́ lẹ́rán láti máa wo bí nǹkan yóò ti lọ sí àti wípé ó ṣeé ṣe kí Dino MELAYE kó gbé ọkọ̀ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kogi kó gbé wọnú igbó kó rì sínú àjà omi báyìí látàrí pé kò kójú òṣùwọ̀n tó ó sì jẹ́ ọ̀kan nínú àwọn aṣòfin tó jẹ́ wípé ní ìpínlẹ̀ Kogi wọn fẹ́ràn rẹ̀ bí àwọn tó kù ó ní ètò ìbọjọ́ 11 oṣù kọkànlá ọdún yìí káàwó ibi tí ọ̀rọ̀ ọ̀hún yóò já sí ní ìpínlẹ̀ Kogi. Ilé-ẹjọ́ eléyìí tó rí sí ìwà ìbàjẹ́ ṣíṣe obìnrin àbí ṣíṣe ọmọ báṣubàṣu àti tìfipátìkúùkù ní àjọṣepọ̀ pẹ̀lú obìnrin lọ́nà tí kò bófin mu èyí tó kalẹ̀ sílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti mú bíṣọ̀bù Olúwafèyírọ́pò Daniel tó jẹ́ olùdásílẹ̀ ilé ìjọ kan tí wọ́n pè ní Iroyin Christian Ministry. Bíṣọ̀bù ọ̀hún eléyìí tí wọ́n ní ó fi tìpátìkúùkù ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn obìnrin méjì tí wọ́n jẹ́ pásítọ̀ lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Èkó òun nílé ẹjọ́ ọ̀hún ti dá ẹjọ́ fún adájọ́ náà Ramon Oshodi èyí tó dá ẹjọ́ náà fajúro ó sì kóró ojú sí ìwà iṣẹ́ ibi tìpátìkúùkù àti ọwọ́ àbùkù eléyìí tí pásítọ̀ Olúwafèyírọ́pò Daniel tó fi kan àwọn obìnrin méjì eléyìí tó wà nínú ilé ìjọsìn rẹ̀. Níbẹ̀ ni adájọ́ Oshodi ló ti wá gbé ìdá ẹjọ́ sókè níbi tí wọ́n ti lọ sí ìwé òfin eléyìí tó ní ṣe pẹ̀lú tìfipátìkúùkù ní àjọṣepọ̀ pẹ̀lú obìnrin àti ṣíṣe obìnrin báṣubàṣu tí wọ́n gbé kalẹ̀ lọ́dún 2015 ní ìpínlẹ̀ Èkó tí wọ́n ṣe sí ìrántí láti kà á sí Daniel tí ṣe pásítọ̀ létí ní báyìí adájọ́ ọ̀hún Ramon Oshodi wá sọ di mímọ̀ ó ní kí pásítọ̀ náà wọ́n lè gbà sílẹ̀ pẹ̀lú owó ìtanràn mílíọ̀nù lọ́nà 20 náírà pẹ̀lú onídùúró méjì èyí tó jẹ́ olùgbé ìpínlẹ̀ Èkó tó ń san owó orí fún odidi ọdún 3 tí ò já létí bákan náà tí wọ́n ní dúkìá eléyìí tó lé ní mílíọ̀nù lọ́nà 20 náírà tí wọ́n sì ti ń gbé ní ìpínlẹ̀ Èkó fún ọjọ́ pípẹ́ ó ní bí wọ́n bá ti rí eléyìí wọ́n lè gba ìdúró pásítọ̀ yìí sílẹ̀ kó máa lọ nílé rẹ̀ láyọ̀ àti àlàáfíà ṣùgbọ́n títí di ìgbà eléyìí tí yóò rọrùn ọ̀hún sàn ó ní kí wọ́n mú Daniel tí ṣe ìránṣẹ́ Ọlọ́run yìí kí wọ́n mú lọ sí ọgbà àtúnṣe ní Kirikiri àpá ní ìlú Èkó kó sì wà ń bẹ̀ títí di ìgbà gbogbo àwọn gbé síwájú rẹ̀ láti gbà sílẹ̀ títí ó fi pé adájọ́ Oshodi ó sún ẹjọ́ ọ̀hún sí ọjọ́ 9 oṣù karùn-ún ọdún tá a wà yìí fún àtìgbọ́ ẹjọ́ rẹ̀. Arábìnrin kan rèé ẹni ọdún 23 Ọláìdé Adékúnlé òun ni wọ́n porúkọ rẹ̀ èyí tó gbé ọmọ tó bí nínú rẹ̀ ọmọ oṣù 18 tí ṣe ọmọ ọdún kan àbọ̀ kúrò ní ìpínlẹ̀ Ògùn lọ sí ìpínlẹ̀ Èkó láti lọ rí ta ọmọ ọ̀hún kó lè rí owó fi san gbèsè èyí tó jẹ ilé ìfowópamọ́. Ọmọ kékeré obìnrin ọ̀hún eléyìí tí abiagba ti ń pera ẹ̀ lábíyẹmọ obìnrin yìí tó tà sí ìpínlẹ̀ Èkó ni wọ́n porúkọ ọmọ náà ní Mọ̀rídíàtì èyí tó lọ́tà ní 600,000 fún bí tí ẹnikẹ́ni ò tí mọ àyè tó ta ọmọ ọ̀hún sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde arábìnrin ọ̀hún náà ni ó ń gbé ní agbègbè Ṣàngó ní ìjọba ìbílẹ̀ Adó-Odò-Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn òun ni wọ́n sọ pé ó gbé ọmọ kúrò nílé tó sì jẹ́ pé nígbà tí ó padà sílé kò gbé ọmọ wálé èyí tó fà á kí ọkọ rẹ̀ béèrè pé níbo ló gbé ọmọ àwọn sì ti ṣe ọmọ ọdún kan àbọ̀ Mọ̀rídíàtì yìí. Níbẹ̀ lóbìnrin ti bẹ̀rẹ̀ sí ní kálòlò bí ẹni kó iṣu gbígbóná sí ẹnu àṣẹ ìwá àṣẹ ìbọ̀ nínú ìwádìí ọkọ rẹ̀ fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá
tó wà ní agbègbè Sango ló fi ọ̀rọ̀ ọ̀hún tó wọn létí níbi tí DPO ọ̀hún tó ti dámọ́ra pẹ̀lú àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ o láti fọwọ́ òfin mú arábìnrin náà lẹ́yìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Lárábìnrin ọ̀hún jẹ́wọ́ wípé lótìtọ́ àti lódodo lòún gbé ọmọ kúrò nílé tí í ṣe mọ̀rìdí àti ọmọ oṣù 18 ọmọ ọdún kan àbọ̀. Òun ti lọ ta ọmọ ọ̀hún sí ìpínlẹ̀ Èkó tí òun sì ti gba owó tó tó 600,000 naira lórí ọmọ náà láti fi san gbèsè eléyìí tó ń jẹ ilé ìfowópamọ́ o. Arábìnrin ọ̀hún tó gbé ọmọ kúrò nílé ní ọjọ́ 15 oṣù kẹta ọdún tá a wà yìí tó gbé lọ sí gbajúgbajà lásìkò tí orí ìtàgé obìnrin tó fi ọ̀rọ̀ ọ̀hún tó ọlọ́pàá létí. Ní báyìí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí ti fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ o. Ó ní arábìnrin Ọláìdé Adékúnlé ó ló ti wà ní àgọ́ ọlọ́pàá láhàámọ́ wọn fún ìwádìí láti mọ ibi tó ta ọmọ ọ̀hún sí. Ó kéré tán ènìyàn 7 lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti tẹ̀ báyìí lánàá ti ṣe ọjọ́ ajé ọjọ́ 17 nínú oṣù kẹrin ọdún tá a wà yìí. Àwọn èèyàn 7 ọ̀hún ni wọ́n ní ó ṣeéṣe kó jẹ́ àwọn tó lọ́wọ́ nínú àwọn ènìyàn tó na arákùnrin kan Tọ́pẹ́ Ọlọ́runfẹ́mi pa nínú ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ kan èyí tó wáyé ní ìpínlẹ̀ Ondo lọ́jọ́ Easter Monday nínú ọdún tá a wà yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti lọ tẹ́ ẹ̀ bá gbàgbé, ọjọ́ Easter Monday ní Tọ́pẹ́ Ọlọ́runfẹ́mi ló fi ọkọ̀ kọlu àwọn ọlọ́kadà kan níbi tí èèyàn bíi 4 ti jọ́lọ́run bá nípè lójú ẹsẹ̀ lójú ìṣẹ̀lẹ̀ jàǹbá ọ̀hún ní agbègbè tí wọ́n pè ní Ìjọ̀ká ní Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo. Èyí tó fà á kí àwọn ènìyàn súnmọ́ ọkọ̀ náà. Wọ́n ní ní gẹ́lẹ́ tí wọ́n súnmọ́ ọkọ̀ Tọ́pẹ́ ọ̀hún ni wọ́n kófìrí tí wọ́n sì rí àwọn nǹkan ìfura nínú ọkọ̀ náà, èyí tó fà á kí wọ́n ní kárákùnrin náà ó ṣeéṣe kó jẹ́ ọmọ yahoo èyí tó lọ ṣáájú tí wọ́n sì ní ó nílò láti fi ẹ̀jẹ̀ ènìyàn ṣe ètùtù iṣẹ́ èyí tó gbé sínú ọkọ̀ rẹ̀, èyí tó mú kí àwọn ọ̀dọ́ náà bínú tí wọ́n sì na arákùnrin ọ̀hún títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ tí wọ́n tún dáná sun ọkọ̀ rẹ̀. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti sọ wípé ìdájọ́ àti ṣe ìdájọ́ ẹnikẹ́ni tó bá pa èèyàn kì í sí lọ́wọ́ ará ìlú bí kò ṣe wípé ìjọba ló ní ẹ̀tọ́ àti àǹfààní láti ṣe ìdájọ́ ẹnikẹ́ni. Ní báyìí lára àwọn èèyàn 7 ọ̀hún tí wọ́n mú ní Victor Amos, èyí tó ti jẹ́wọ́ ní iléeṣẹ́ ọlọ́pàá báyìí wípé lótìtọ́ àti lódodo òun la nǹkan mọ́ Tọ́pẹ́ Ọlọ́runfẹ́mi lórí kó tó di pé ẹ̀mí bọ́ lẹ́nu rẹ̀. Olóhùn sì pẹ̀lú àwọn ènìyàn eléyìí tí wọ́n lọ́wọ́ láti nà tó fi kú ní ìpínlẹ̀ Ondo. Iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ti ní ìwádìí ṣì ń lọ báyìí láti fọwọ́ òfin mú àwọn ènìyàn lókù tí wọ́n jọ na Tọ́pẹ́ Ọlọ́runfẹ́mi pa. Gbajúgbajà òṣèré orí ìtàgé obìnrin eléyìí tó ń ṣeré òyìnbó Mona Lisa Stephen Ouma ló ti búrẹ́kẹ́ ọ̀rọ̀ kan jáde báyìí èyí tó pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́rìn-ín tó sì dàbí ẹni wípé ọ̀rọ̀ ọ̀hún ó jẹ́ ọ̀rọ̀ kan eléyìí tó mú ẹ̀rín dání. Arábìnrin ọ̀hún ló sọ ìrírí rẹ̀ nípa àwọn ọ̀rẹ́kùnrin eléyìí tí wọ́n ti jọ wà tẹ́lẹ̀ rí. Ó ní ọ̀kan nínú ọ̀rẹ́kùnrin òun ní ìgbà kan sẹ́yìn rí àwọn ti jọ ní àjọṣepọ̀ oníyùnkẹ́yùnkẹ́ tó tó mẹ́lẹ́tò fún ìgbà 27 times ní ọjọ́ kan ṣoṣo péré ó ní ọjọ́ náà ó dàbí ìgbà tí èèyàn ṣe lórí ìtàgé ni. Ó ní gbogbo àyè pátá làwọn tó ti ní àjọṣepọ̀ yìí nínú ilé. Ó ní kódà nínú ilé ìwẹ̀, ilé ìdáná àti gbogbo àyè tó kù ló ń pẹ̀lú ọ̀rẹ́ ọkùnrin òun ni wọ́n ti jọ ní àjọṣepọ̀ ní ọjọ́ tí wọ́n ń sọ yìí. Ó ní báwọn bá ṣe díẹ̀ àwọn ò wo sinimá nínú tẹlifíṣàn, àwọn ò pa àwọn tún tẹ̀síwájú. Ó ní àjọṣepọ̀ ọ̀hún eléyìí tó mú ẹ̀rín bá òun yìí ó ní ó jẹ́ ìgbà 27 times ní ọjọ́ kan ṣoṣo péré ó ní látìgbà náà kò sí nǹkan tó tún jọ bẹ́ẹ̀ mọ́ nítorí wípé ara kì í ṣe òkúta. Stephen Mona Lisa ló sọ̀rọ̀ ọ̀hún lásìkò tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí amóhùnmáwòrán kan. Bẹ́ẹ̀ náà ló sì dá èèyàn wọ̀nyàn lóhùn lórí YouTube níbi tó ti ń dá wọn lóhùn ìbéèrè eléyìí tó ń béèrè. Mona Lisa Stephen ó sọ ìrírí rẹ̀ lórí àjọṣepọ̀ pẹ̀lú ọkùnrin tó ṣe ọ̀rẹ́kùnrin rẹ̀. Lákòótán nínú ìròyìn wa fún tòní, akọ tí ń ṣe bí abo, ọkùnrin tí ń ṣe bí obìnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọkùnrin ìrìn eyín Idris Okuneye tí gbogbo èèyàn mọ̀ sí Bobby Risky. Òun mà ló ti sọ̀rọ̀ báyìí kóun ti ṣetán láti fẹ́ ọ̀bọ lágídò èyí tí ń faṣọ ní àti bàbú tó dà. Ó ní tó fi mọ́ àwọn gbájú rẹ̀ lòun lè fẹ́ níwọ̀n gbà tí wọ́n bá ti ní owó lọ́wọ́ tí wọ́n sì lè fún òun lówó. Bobby Risky tó sọ̀rọ̀ yìí lásìkò eléyìí tí wọ́n fi ọ̀rọ̀ kan wá lẹ́nu wò níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé gbogbo ohun tó bá ti ní ṣe pẹ̀lú owó lòun wà bẹ́ẹ̀ ó lámọ́ ọjà tó bá ti jẹ́ ti àrùn gbèsè
ó ní kí wọ́n má fi orúkọ òun sí kí wọ́n má sì jẹ́ kí wọ́n jẹ́ kóun gbọ́ sí o nítorí pé ohun gbogbo ló ní ṣe pẹ̀lú owó gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ̀rọ̀ wípé owó ni kẹ̀kẹ́ ìrere. Bobrisky tó sọ̀rọ̀ yìí ó ní ní báyìí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lòun ti ṣe sí ara òun èyí tó ti mú kóun wà dáadáa kóun sì dùn wò lójú gẹ́gẹ́ bí ènìyàn eléyìí tó rẹwà dáadáa. Ó ní báyìí òun lè fẹ́ olóṣèlú, òun lè fẹ́ àwọn tí wọ́n nílé iṣẹ́ ńláńlá, bẹ́ẹ̀ lòun lè fẹ́ àwọn ṣòwòṣòwò, òun sì lè fẹ́ rẹ̀ tí í ṣe àwọn ọmọ yahoo. Bákan náà ó ní ìwọ̀nba tó bá jẹ́ pé Ọ̀bọ́lágídò ó ní owó lọ́wọ́ ó ní kò ní nǹkan kan ṣe òun lè fẹ́ nítorí pé owó lòun bá dúró, owó náà fi do something. Bobrisky ló sọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tí wọ́n ṣe fún un. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Fẹ́lifẹ́li TV. tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀yin ṣẹ̀ ń wo ìkànnì yìí ẹ subscribe, bákan náà kẹ́ tẹ notification bell eléyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ bọ́tìn tẹ̀lé subscribe yìí òní ó máa sọ fún yín bí àwọn ètò ìròyìn wa tó bá ṣe ń gorí afẹ́fẹ́. Bákan náà ẹ like, kẹ́ share, kẹ́ sì fi comment yín sábẹ́ àwọn ìròyìn yìí. Lórí Facebook náà ẹ lè darapọ̀ mọ́ wa, kẹ́ follow wa ń bẹ̀. Ìròyìn Fẹ́lifẹ́li lórí Facebook, ìròyìn Fẹ́lifẹ́li lórí Facebook. Mo gbà ládùúrà wípé títí dojúmọ́ ọ̀la tẹ́ láǹfààní láti gbọ́ ọ̀tun ìròyìn. Ilé ò ní lé wa, ọ̀nà nínà wá, etí wa ò ní gbọ́ bí, ojú wa ò sì ní rí ibi. Ire ni yóò máa gbọ́ títí ọjọ́ ayé wa gbogbo. Àmín. Fúnmi Adénúgà lẹni tó múlò yàn wá sójú amóhùnmáwòrán yín. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.